Ẹ kú dédé àkókò yìí, ẹ kú ojúmọ́. Ọlátúndé tí àmì lórúkọ mi, igwe nínú àwọn pèdèpèdè. Mo ṣe fídíò kan lánàá láti mọrírì ọ̀gá ńlá ní Alhaji Wasiu Alabi Pasuma. Mo á ronú ọkàn mi pé àwọn kan sì lè máa rò lọ pé bóyá èmi náà fẹ́ dọ́gbọ́n jọ àwọn bloggers tí wọ́n ń promote ọ̀gá ńlá tó máa ń ṣépè búyàn ṣe oríṣiríṣi nǹkan yẹn o. Rárá, èèyàn kọ́, a gbọ́dọ̀ jẹ́ irú yẹn láéláé. Radio presenter ni wá, radio presenter ò ní èmi tí mo dẹ̀ ní àwọn content tí mo anchor lórí àwọn social media. Bákan náà mo ní àwọn radio program tí mo anchor bákan náà lórí àwọn station kan. So ọjọ́ àbòkí tí wọ́n á dẹ̀ ti pẹ́ sábó. Ṣùgbọ́n tí èèyàn bá rí nǹkan kan tó ń ṣèyàn ní kàyéfì tó jẹ́ nǹkan àràmọ̀ǹdà tí ò common láwùjọ àwọn èèyàn kan, kò ṣe pé tí Paso ń ṣe yìí ní nǹkan tó special jùnú ayé o tó nìyẹn kò ṣe rí o. Ṣùgbọ́n àwọn èèyàn tó wà ní ìgbọnnu irú ibi tí Paso wà yẹn, ṣé mọ̀ yìí pé àwọn atẹ́wọ́gbọrẹ, àwọn sọ kíní kan nígbà tó wà ní kéré, a sọ wípé atọrọjẹ kì í fún atọrọjẹ. Tó bá pọ́sì ìpá tọrọ nǹkan kan tẹ́nì kan bá sọ pé káà náà tó fún un, a wà ní atọrọjẹ ìfàtọrọjẹ. Kò sí kí mo pé Pasuma ní atọrọjẹ, ṣùgbọ́n mọ̀jẹ̀ ń tàn ìran tí bá ń jẹ́ atẹ́wọ́gbọrẹ, ìran tó bá ń jẹ́ atẹ́wọ́gbọrẹ lẹ́ni nígbà kan o lè sọ pé o fẹ́ kọrin náà. Wọ́n sọ pé iṣẹ́ o níṣẹ́, irú iṣẹ́ wo ló ń ṣe yẹn? Wọ́n máa ń fi gbogbo àwọn yẹn ṣe fàájì ńgbà, wọ́n fi ń ṣe fàájì ńgbà yẹn gan ni àwọn tó kọ́kọ́ ṣe. Ẹnìkankan ò jókòó lé lórí pé tó ń fẹ́ máa ṣe nìyẹn. Wọ́n rí pé níbo lo fẹ́ ṣe yẹn dà tó fi ní gbogbo tó fẹ́ nínú ayé. Ṣùgbọ́n lẹ́nìí nǹkan ti yí padà. Wọ́n ti ń tẹ́wọ́ gbọrẹ sóríire. Atẹ́wọ́ gbọrẹ làwọn wòlíì, atẹ́wọ́ gbọrẹ làwọn àfáà, atẹ́wọ́ gbọrẹ làwọn babaláwo. Nítòótọ́ àwọn náà ní nǹkan tó ń fáwọn èèyàn, ṣùgbọ́n ẹ má jẹ́ ń tàn yín, Ọlọ́run bẹ lẹ́yìn wọn. Ó ní ewé fi ń jẹ́ o. Àìmọye iṣẹ́ tí àáfó ṣe ń gbà míì tí ẹni tó ṣe fún ní rí ìyípadà kankan o. Làwọn náà bí wọ́n sọ pé àdúrà tọ́lọ́run bá ti gbà tán nìkan mọ̀ wá gbé bá wọn. Atẹ́gbẹ́ làwọn tí mo kà wá lẹ́yìn o. Atẹ́gbẹ́ ni ẹni tó ń kọrin, à ń gbóhùn sáfẹ́fẹ́ lórí rédíò. Atẹ́gbẹ́ rẹ̀ ni wá. A bọ́ sórí social media, a create content kan. Atẹ́gbẹ́ rẹ̀ ni wá o. Àwọn tí a sì máa ń fọkàn sí pé wọ́n ràn wá lọ́wọ́ tí a fi gòkè lórí àwọn iṣẹ́ tó bá jẹ mọ́ bí ẹ̀bùn, bí ìpè báyìí, ó ní àwọn tó bá jẹ́ bí businessman àti àwọn tí wọ́n bá jẹ́ olóṣèlú. Olórin kan bá dìde lónìí, àwọn businessman àtàwọn olóṣèlú, àwọn ní ọmọ wá kiri. Tó bá lọ sórí òkè, tó ń lọ pẹ̀tẹ́lẹ̀, tó ń lọ sí àsàlátù, tó ń lọ sí babaláwo, tó ń wọ̀ gbàlẹ̀, tó ń sorí sísìn nǹkan, tó ń lọ Mẹ́kà gan-an wò, tó ń lọ ń gbàdúrà wípé òun fẹ́ connection. Ẹbí léèrè pé connection wo ló ń wá? Ó ń fẹ́ kí àwọn businessman kan fò ní link. Wọ́n fẹ́ káwọn olóṣèlú kí wọ́n connect wọn. Ó túmọ̀ sí pé àwọn olóṣèlú àtàwọn businessman, àwọn ni wọ́n ń ṣe tí Pasuma máa ń ṣe. Àwọn náà máa ń ṣe, kò ń ṣe ẹni tó wà nípò náà ń tẹ́wọ́ gbọrẹ ni ó wà á múra, ni ó mọ̀ tún fún ẹnìkan lọ́rẹ, ni ó mọ̀ fẹ́ ẹnìkan ní link. Nígbà kan
gbogbo ohun tí ń jẹ́ ọ̀gá nídìí iṣẹ́ àtẹ́wọ́gbọrẹ, àáfàá mi ni, ṣéwù mi ni, wòlíì mi ni, tó wòlíì kan tẹ̀ lábẹ́ wòlíì kan, àáfàá kan tẹ̀ lábẹ́ ṣéwù kan, òun náà wà rò pé òun fẹ́ dá dúró. Ẹni tó yọ́nú sí pin jù, òun lẹ́tọ́ sọ pé òkè ayọ́nú sí ọ, ìwọ náà máa lọ dákàn fàdó àràn lọ́wọ́. Tọ́wọ́lẹ̀ ti bọ́ta tó náà ti bá lọ dá ọ̀dọ̀ tiẹ̀ sílẹ̀, tó náà ti ń dá èèyàn dá lóhùn bí ó níjọ títí tàbí ọlọ́sọ̀ látún ti tiẹ̀ tàbí ó ṣe kinní kan ti tiẹ̀ lọ́tọ̀. Ohun tó kù ni pé kán tún jọ ríre pé àwọn ti jọ di orogún. Wàá tún múra orogún òwò tí lọ́rùn ni. Tó máa wá possible pé ń tàn bá ní ìpèníjà kan, ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá sọ pé ṣe bó náà ti dọ̀gá, ẹ̀yin báwọn náà ṣe yí mọ́ tá a fi yí jẹ nìyẹn, kó náà mọ yí mọ́ lọ. Ní tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wí nìyẹn. Nítòótọ́ tó ń tàn bá bọ́ta yóò padà dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ẹ̀ bí ọ̀gá àwọn tiẹ̀ finúfíndọ̀, ó yọ̀ǹda àwọn, ó yọ́nú sí òun. Ṣùgbọ́n ẹ wá wò káwá jẹ́ pé irú mọ́ yí mọ́ tí ọ̀gá tiẹ̀ sọ pé kọ́ ọ lọ mọ́ yí mọ́ yẹn, ẹ̀yà gbèsègbè ọ̀gá míì tó yẹ pé kò wọ̀ sọ pé ọmọ yìí mọ́ ọ wá mú ọ lẹ́yìn gbogbo ibi tó náà ti ń jẹ, gbogbo ibi ó ní ibi tó torí ẹ̀sìn ògùn, ibi torí ẹ̀sìn àdúrà, ibi torí ẹ̀gbẹ́ bọ́, ibi torí ẹ̀ lọ Mẹ́kà, ọ wá bẹ̀rẹ̀ sí ọ mú ọ lọ bẹ̀. Ọmọ mi rèé o, ẹ bá ń ṣàánú fún o, ọmọ mi rèé o, ẹ bá ń tì lẹ́yìn, ọmọ mi rèé o, ẹ bá mi tẹ́ bá ṣe dọ́dọ̀ yín, ẹ bá ń ṣe bẹ́ẹ̀ sí mi, ẹ bá ń ṣe sóò náà. Ọmọ mi rèé, àwọn abẹ́rẹ́ ti ṣe bẹ́ẹ̀. Ó tún wá ń sọ fún ẹ yín pé tó bá tún ṣeé ṣe pé nǹkan kan bá tún ń ṣẹlẹ̀, máa pe òun o, máa dọ́dọ̀ òun ní òrèkóòrè o, mọ́ jìnnà sóhun o. Ó fi gbogbo àtìlẹ́yìn hàn fún ọ tán yányán. Kò rọrùn lágbègbè tí àwa wà yín nílẹ̀ Ìbàdàn. Èmi ò tí ì rí ọ̀gá kankan ní gbogbo agbọn tó ti ṣe bí Paso. So ìdí rèé tó fi jẹ́ pé Paso èmi gbà fún, mo dẹ̀ gbé fún. Ọ̀gá ńlá ni Paso, ọ̀gá àwọn ọ̀gá ni Paso. Tẹ́yìn náà bá mọ̀ pé ẹ fẹ́ dọ̀gá ńlá, ẹ lọ ṣe bí Paso. Tẹ́ ẹ bá sì mọ̀ pé ọ̀gá ńlá ni yín, ẹ ṣe bí Paso. Èèyàn kì í ti ọmọ sójú ọ̀nà pé wọ́n náà máa rìn lọ, ọ̀nà táwọn rìn rè wọ́n náà máa rìn lọ. Ẹ mú rìn ọ̀nà yẹn, ẹ fi bí kòtò wà hàn, ẹ fi bí gegele wà hàn. Ìgbà yẹn látò pè ní ọ̀gá ńlá. Gbẹ̀rẹ̀ tó pè ní ọ̀gá ńlá. Bó ṣe jẹ́ nìyẹn, mi ò fẹ́ sọ́jú bẹ́ẹ̀ yẹn lọ. Kò sí kémi fẹ́ gbà ń kọ́ lọ Paso. Mi ò fẹ́ rí pé mi àyìn tí rí wọn live rí lẹ́ẹ̀kan nígbà tí ọ̀gá wa pè wọ́n sí Trans Amote Park ní ọdún kan, nígbà tí ìjọba ò tí ì lo trans fún nǹkan mi. Bí wọ́n ṣe dé síbi anniversary yẹn lọ́jọ́ yẹn báyìí tí wọ́n gorí stage tó fẹ́ máa kọrin, wọ́n lè mi kúrò níbẹ̀, èmi àtọ̀rẹ́ mi la kúrò níbẹ̀. Mo kàn wúwo lọ́ọ̀kan náà kan báyìí pé ok Paso rè. So mi láǹfààní àti súnmọ́ wọn rí, ṣùgbọ́n tòótọ́ mi ì fi ṣeré o, mo ń gbòǹgbẹ àti súnmọ́ wọn. Irú ẹ̀dá bẹ́ẹ̀ ó yẹ kí ènìyàn mọ̀ nínú sẹ̀mí ayé ènìyàn, kẹ́ẹ̀jọ ní àjọṣepọ̀. Bó ṣe ẹ̀kọ́ kan, bó ṣe méjì, wọ́n náà kọ́ lára ẹ̀ náà. Lékèlékè ò torí Ọlọ́run tẹ̀lé mọ́ ẹ lù. Ààbọ̀ ẹ̀kọ́ ò ṣe é ṣiṣẹ́, ààbọ̀ orí ò lè gba àyàn là. Ẹ má jẹ́ ń tàn yín, ẹ̀yin ò lè lọ́gàá méjì, kẹ́nìkan ṣe bí Paso ṣe ń ṣe, kẹ́nìkan ṣe bí ẹ̀yin ṣe ń ṣe ṣà. Kí ọ wá ń sọ wípé tó máa fẹ́ dúpẹ́ ti Paso kò ní kún kẹ́kẹ́ ju tọ̀dọ̀ ti yín lọ. Bó ṣe jẹ́ nìyẹn, ẹja ṣe bí Paso, ìyẹn ò ní kẹ́ ẹja wálẹ̀. Kí ló dé?
ọ̀rọ̀ Al-Qur'an sàn sẹ mọ́ ilá pé tó bá ti dọjọ́ ẹgbẹ́ ìjọba bá ń parẹ́ lọ pé àwọn olówó wọ́n máa bẹ̀rù òṣì ẹ̀rọ máa bà wọ́n jèjì ní ọmọ mú wọn síta bá wá sànú ọmọ iṣẹ́ yín tó náà bá jẹ́ èèyàn tẹ́lẹ̀ fi kò tó wà tẹ́lẹ̀ fi hàn tẹ́lẹ̀ fi gègélé wà hàn sí gbogbo wọn ni wọ́n ń ṣe yín ní kà ní sẹ́yìn ṣe kàdé ibi tẹ́lẹ̀ dé dúró ni tẹ́lẹ̀ fi ń bẹ̀rù kọ́ mọ́ sí yín ní kà whereas àwọn tẹ́lẹ̀ ń kún sẹ́yìn tẹ́lẹ̀ fi inú hàn yín tẹ́lẹ̀ kàn ń tọ́ oúnjẹ tí wọ́n jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lé wọn lọ́wọ́ ọ̀nà àti hàn ilé ìmọ̀ ní wulẹ̀ ń bẹ lọ́kàn wọn tọ́wọ́ tán bí ọ̀nà àti hàn ilé ìmọ̀ ní wulẹ̀ ń bẹ ní ọkàn wọn bó ṣe jẹ́ nìyẹn àwọn tá a bá ń sọ̀rọ̀ báyìí lẹ́mọ́ yín àṣojú ẹ mọ̀ sọ pé bóyá ẹnu wa ti gbọ̀rọ̀ jù tẹ́ ẹ bá fẹ́ dọ̀gà ńlá ẹ ṣe Paso ni o Paso lọ́gà ńlá èmi ò rí ọ̀gá ńlá mi ní gbogbo South West Paso ni ẹni tí tó lè fi ṣàkàwé Paso àwọn òsín láì Paso èèyàn mi kọ́ ni Solution Land Auto tó wà ní Podo èèyàn Solution o orúkọ ọmọ ní rọmọná kò sí tó bá Solution rìn ìlànà tí ń gbà wá Solution ṣáyé títí ẹ̀ a fi wá Solution ṣáyé ẹ̀ a fi ń tágbàdì ọba kálókù but kò kọrin irú àwọn táwa náà sì máa ń wá creator sọ pé àwọn wá connection nìyẹn ẹ̀ tí mo tún ní tó tún fẹ́ jọ mo ìfẹ́ kí èèyàn dárúkọ àwọn lọ̀gá mi olóòtú ọgbọ́n wọ́n ti sọ yẹn wọ́n sọ yẹn ó sì pèrè lọ́gà lẹ́gbẹ̀ẹ́rú wọn ọ̀gá àbóníọ́ òfin tiẹ̀ sílẹ̀ gbọ́tọ̀ ẹlẹ́ni àwọn èèyàn nìyẹn ṣùgbọ́n tí mò ń sọ ní pé irú wọn pọ̀ nú ayé àbí ó pọ̀ torí irú wọn náà ló ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń pera wọn lọ́gàá lónìí náà ń gbé wọn dìde but ọ̀gá bíi Paso ò sí nínú atọ́gbọ́rẹ́ ọ̀gá ńlá ni Paso kò jù báyẹn lọ ẹ bá bínú o